ẹ̀yin fáǹsì mi ó sọnù lápá abẹ onínú fùfù ni mí ẹ ṣáà mọ̀ I don talk my mind ó ti lọ náà nìyẹn ṣẹ̀kọ́ tó ṣẹ́rí ẹ̀ kọ́ má lọ gbẹ̀yìn kúlé kọ́ má lọ fi gé orí ẹ̀ kọ́ má lọ ṣẹ́ orí ẹ̀ ẹ ṣáà mọ̀ ẹ̀yin fáǹsì mi tó bá rí bẹ́ẹ̀ dáríjì mi King Saheed Osupa ọba orin ẹ má bínú dádì mi ọ̀rọ̀ owó ló fẹ́ dájà lẹ̀ kí ló ń bojú ọmọ ìyá jẹ́ kí ló ń jẹ́ kí bàbá àtọmọ jà ọ̀rọ̀ owó ni ọ̀rọ̀ owó orin òun ló fẹ́ dájà lẹ̀ because I want to collect the money ni mo gbọ́ pọ́n ní wọ́n ti yọ orin àbọ̀ fẹ́ yọ òun ló ká mi lára ẹ má bínú sí mi no go spoil for me and you God bless you my daddy ọlọ́run sọ ẹ̀dá mi mọ́mọ́ tọ́ ẹ ṣáà mọ̀ ẹ̀dá mi mọ́mọ́ tọ́ ẹ bá dá mi mọ́mọ́ tọ́ mi ní ọtí yín sọ́tọ̀ bá mi God bless you no go spoil for you Saheed Osupa ọba orin tó ń kọ fújì èmi lọkùnrin mẹ́ta ọkọ ìyàwó mi mo ń ṣe dáadáa ńlé òun ló dáa lálẹ́ Louis yẹn mo lò tó dáa lálẹ́ ẹ má bínú bá mi kò ní bàjẹ́ fún yín ọlọ́sẹ̀ ẹ̀yin fáǹsì mi ẹ bá ń bẹ̀ wọ́n o ẹ ṣáà mọ̀ ohun tí mo fẹ́ jẹ mò ń wà o ọlọ́run ní jẹ́ kí n pàdé ohun tí ó jẹ mí ẹ̀nà bàbá ẹkùn lè pẹ́kun jẹ́ ìmùgọ̀ ọmọ ẹkùn náà lè pa àbẹ́ jẹ́ àjọ ń promote ara wa ni àjọ ń tó wúruwúruwúruwúru mọ́ra wa ni orin là ń kọ́ I do music for living mo fi ń ga wù owó ni promotion náà ni ẹ máa gbé ṣòfò à ẹ ń gbé ilé bẹ́ẹ̀ ni ó tọ́ pínpín promotion ni ó tọ́ pínpín ó tọ́ kíntò. àwọn èèyàn ni wọ́n ráyè wọ́n rí àyè láti máa bá ẹ to ẹjọ́ láti máa rojọ́ pé nǹkan báyìí kinní kan wọn ò nídìí àti rojọ́ kankan the only thing tèmi fẹ́ sọ fún ẹ kì í ṣe àbá o mo pa láṣẹ ni Portable tílẹ̀ ọ̀la bá máa mọ́ apology video ó gbọ́dọ̀ jáde apology video gbọ́dọ̀ jáde fún Dr. King Osupa Saheed apology video lẹ́sẹ̀kẹsẹ̀ ó gbọ́dọ̀ jáde kì í ṣe pé ó máa ṣe apology video yẹn ó máa kàn ṣe ní wàá ṣe video yẹn wàá gbé kámẹ́rà síwájú wàá dọ̀bálẹ̀ wàá káwọ́ ẹ sókè wàá ní ẹ jọ̀ọ́ sà ẹ má bínú video tí mo ṣe yẹn mo ti lọ delete ẹ̀ mi ò ní ìdàtí bẹ́ẹ̀ rojọ́ kọ̀ọ̀kan tílẹ̀ bá ti mọ́ apology video láti ọ̀dọ̀ ẹ 24 hours péré ni mo fún ẹ tílẹ̀ bá ti mọ́ báyìí apology video lọ ṣe kó dárúkọ wọn kó ní ẹ má bínú sà kó gbé video síwájú kó dọ̀bálẹ̀ nínú video yẹn kó wá post ẹ̀ ṣùgbọ́n. ṣé o ń gbádùn mi ṣùgbọ́n bí tó bá wà ní. ẹ sọ fún aláyé Saheed Osupa pé wọn gbọ́dọ̀ yọ pé ifá kan náà látẹ o ìlú mi ló ti tẹ fá o ìlóbí ló ti tẹ fá ọmọ ìlóbí ni mí ọmọ ìlóbí pọ́npẹ́lẹ́ lóbí ìwọ lọ yọjú sálàyé fọ́dà mi mọ́mọ́ tọ́. I love him. That's why I use his sign lyrics. I happy say you dey talk am like that. Ó ti yẹ but ìwọ lọ yọjú sálàyé. I love him. ọ̀nà tó tọ́ nìyẹn ó ti yẹ ọmọ lálọ́mí ọmọ àgbà ni ẹ ìwọ lọ yọjú sálàyé kó o lọ dì má láyé pé kí ló ṣẹlẹ̀ kí ló dé gangan náà. ológo ni ló jẹ́ káwa náà yọ lára àgbẹ̀yìn jẹ́. àyà mi jáde ẹnu ara ẹ ló máa fi gba ẹnu ara ẹ kalẹ̀. tó bá jẹ́ pé mo sọ̀rọ̀ tí ò dẹ̀ má bínú ó dẹ̀ ní kó má yọ mọ́. ìwọ fúnra ẹ gangan yọjú sálàyé má fọ ó ti yẹ.